Otasansan rédíò and TV. Ẹ̀gbọ́n náà àwọn ọmọ iléèwé wo ni wọ́n rí òkú wọn nínú yàrá? Kí lorúkọ àwọn ọmọ iléèwé tí wọ́n rí òkú wọn nínú yàrá rèé? Báwo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀? Ẹ dúró náà, ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa. Kí ló pa àwọn ọmọ yìí? Kí ni ìgbésẹ̀ àti ọ̀rọ̀ tí àwọn aláṣẹ iléèwé Versity ti ìpínlẹ̀ Kwara tí wọ́n ti ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà, àti pé kí ni nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá sọ lórí ìṣẹ̀lẹ̀ ibi ọ̀hún? Gbogbo àwọn nǹkan tí ẹ gbọ́ náà rí nínú fídíò yìí tí a sì mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti bá ní láìkì fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní tẹ notification bell láti mọ rí wa wò lóòrèkóòrè tá a bá ti ń wá sórí afẹ́fẹ́. Bákan náà kẹ́ẹ̀ bá ní tẹ subscribe button, ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ kẹ́ lè máa gbádùn wa síwájú sí i. Wọ́n rí òkú àwọn ọmọ méjì kan, àwọn ọmọ iléèwé tí wọ́n jẹ́ ọmọ iléèwé Kwara State University tó wà ní ìlú Ìlọrin. Wọ́n rí òkú wọn nínú yàrá wọn. Kódà a gbọ́ pé ìhòòhò òní wọ́n bá àwọn méjèèjì. Orúkọ àwọn ọmọ iléèwé ọ̀hún ló ń jẹ́, orúkọ ọkùnrin ni Tóbilọ́ba Daniel, tí orúkọ obìnrin sì jẹ́ Arẹwà Àbáyọ̀mí. Ọlágbára o. Kí ló lè pa àwọn ọmọ iléèwé yìí? Kí ló lè ṣokùnfà ikú àwọn ọmọ méjèèjì yìí? Kódà a gbọ́ pé àwọn ọmọ yìí wọ́n ń ṣe ìdánwò lọ́wọ́ níléèwé wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ akẹgbẹ́ wọn níléèwé, ó ní táwọn mọ̀ ní wípé àwọn méjèèjì yìí pé olólùfẹ́ ni wọ́n, pé wọ́n ń ṣe bíi tọkọtaya láwọn méjèèjì, ṣùgbọ́n àwọn ò lè sọ pàtó tó ṣe okùnfà ikú wọn. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n wá ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ohun tí iléeṣẹ́ ọlọ́pàá sọ ni pé lóòótọ́ òun ni àwọn gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yẹn, tí àwọn sì lọ sí ibi tí yàrá àwọn ọmọ iléèwé náà, tí àwọn sì bá àwọn méjèèjì tí wọ́n ti kú, tí wọ́n ti gbẹ́mìí mì, tí wọ́n ti dákẹ́. Kódà wọ́n ní ìhòòhò ọmọlúàbí òun ni àwọn bá àwọn ọmọ méjèèjì yìí. Lọ́gán òun náà ni àwọn ti gbé òkú àwọn méjèèjì lọ sí ilé ìwòsàn, ìyẹn Kwara State University Teaching Hospital tó wà ní ìlú Ìlọrin, láti ṣe àyẹ̀wò láti mọ ikú tó pa àwọn méjèèjì. Ṣùgbọ́n èsì àyẹ̀wò náà kò tíì jáde gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí ó ṣe sọ. Eléyìí náà la gbọ́ ò, la ní kí a fi tó ẹ̀yin lólùfẹ́ tẹ́ ń wò wá, tẹ̀lé ń gbọ́ wa níkànnì Otasansan TV, kẹ́ lè mọ bó ṣe ń lọ àti bí ó ṣe ń ṣẹlẹ̀. Ẹ má gbàgbé láti bá ní láìkì fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní tẹ subscribe button. Bákan náà kẹ́ bá ní tẹ notification bell, kẹ́ ní láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́. Ẹ ṣé o, àmọ́ rírì yín.